ọ̀rọ̀ tún wà àmọ́ kò sáàyè. alùsùnmùwì àbíbí làmúyàzàl. yẹsì kí ló wí tiẹ̀. mọ̀hábátà wà lẹ́yìn máa. àbáwá àrídùnnú ní ẹ má bínú o ní àsìkò yìí mo fọlọ́ ń bẹ̀ yín ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín ó dínkù torí pé oore yìí pọ̀ ìdùnnú yẹn ó pọ̀ tí ìdùnnú bá wá pọ̀ débì kan èyí ò mọ sọ àwọn kan kò ní mọ̀ kó ń jábọ́ lẹ́nu òun ìdùnnú yẹn pọ̀ mo sọ fẹ́ nìkan gbà táwa tí mo lọ tá mẹ́ẹ̀ mo ní ẹni tí ó bá ní tá a bá sọ pé àgbáyé pé síbí lónìí tó o bá nítorí pé wo wà kò pé síbí o ò sínú àgbáyé. alùsùnmùwì. mo sì ti kó ònú ẹni tí ó sọ̀rọ̀ tí ó sọ pé mo lè dúró tì èmi ò stand lórí mo dúró tì ni o kò dẹ̀ sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. kọ̀wárí kọ́lé àsìmọ́lì. àwọn òde kan ń bẹ àwọn kan ń bẹ tí wọ́n wá bí lónìí torí pé ẹ pè wọ́n àbí torí pé ẹ fi wọ́n sínú pósítà ni. tó bá wá ẹ lóbi rò pé òun ò ní wá tó bá wá jẹ́ pé oore tẹ́ ẹ ṣe yìí òun náà gbà pé oore òun ni ó yẹ kó débi. kò dìgbà tí wọ́n bá dá oríire lẹ̀ kó torí wa ń bẹ̀. tẹ́nìkan bá ti ṣoríire láàrin wa ó yẹ kí gbogbo owó pé síbẹ̀ ni. àmọ́ tó o bá sọ lẹ́yìn òde yìí pé òde t'Aridunnu ṣe ayé ò pé síbẹ̀ ó ti gbé o ó ti ṣòfò nìyẹn o torí pé gbogbo ayé ní bẹ níbí lónìí. kọ̀wárí. àfà mo wá ń pàdé àwọn àfà kan ní ẹ̀yìn agbómẹ̀ láwọn àfà honorable prudence ló dé láti Àbújá yìí àfà Abdulkadir Aridunnu ẹ má bínú o ẹ má ọ̀rọ̀ yẹn ò gbúdọ̀ gbòdì lára yín o ẹ̀yin náà máa ń sọ bẹ́ẹ̀ fáwa náà lóòótọ́ ọ̀rọ̀ àsìkò yìí ìdùnnú wà lára yín bàbá Òjìbára àwọn èèyàn ó sì máa follow life fún yín lẹ́jọ́ mẹ́ta yìí dáadáa pé kẹ́nu ó gbé ẹ wá jẹ́ kí n tó àṣọ nǹkan fún yín tí ẹnu bá tún wá gbé yín náà lẹ́yìn eléyìí kò sí ní tí ó tún ṣẹlẹ̀ nǹkan kan ṣé yà ò ní ṣe kí ni kò ní ṣẹlẹ̀. kọ̀wárí kọ́lé àsìmọ́lì. láti aago 12 tí mo ti wọ̀ jókòó yìí bàbá wa yìí mọ́ lè ṣò dákẹ́ gbogbo ń tẹ̀ ẹ̀ ń pè látàárọ̀ kì í ṣe ilẹ̀ ní ẹ̀ ń tẹ̀ ń pè fún rẹ̀ látàárọ̀ bàbá ṣe ń wí náà nìyẹn so ẹ ní pírọ́blẹ́mù o ṣùgbọ́n tó o dé bá pọ̀ tó báyìí ìdùnnú a máa gbé èèyàn ẹnu yín náà mo ti gbọ́ pé kò sí tí ègún yàn oríire a máa gùn yàn owó a máa gùn yàn kódà òṣì a máa gùn yàn pé níbi àdàbírú nísìn òṣì ni. àríbí ilé ikó. gbẹ̀yìn àfa àtẹ̀sí ń jà sóúnjẹ mbẹ̀ yẹn wọ́n ti mú kọ́yìn débi ẹ ti ṣòfò bẹ́ẹ̀ yẹn kálí. èyí tí wà sàlámì. àrímí. àwọn onírìí yẹn dàjáre. ìyáwó ìyáàlì mọ̀sáyà mubaliga tààyà sọlí àlá Muhammad lèrè ṣèdè wálé àdáyà. ìyáwó ìyáàlì mọ̀sáyà. bàbá mi yá sátá. mubaliga tààyà sọlí àlá Muhammad. ẹ mọ̀ rántí ọdún tẹ wá sókè ìjó. bó bá lọ bẹ́ẹ̀ ó lọ́rọ̀ tẹ sọ́njọ́ náà àmọ́ mo bò lónìí. akíngbadé fìhùbì tàfà sẹlímù wàlà tànàlì bìhùbì tọ́ àmúnà wàmọ́ tàmọ́ bá wí dáadáa. bàbá mi Àgbàlá Gẹ́gẹ́ mo rárá sí ọ̀làbù bàbá àwọn ni wọ́n sáádà wá lónìí àti aago mẹ́rin láti kó lé a sì dé àdógbò mọ́ṣọ́ tán táyà mọ́tò wa sì fọ́ kó máa lọ táyà mọ́tò wa fọ́ láti aago 5 aago 7 ni bàbá tó là wá mẹ́ gbogbo àwọn mọ́tò tá a rí wọn dúró bàbá nìkan ni wọ́n dúró wọn ò mọ̀ pàwà ni wọ́n láwọn àfáà kan ni wọ́n wọ̀ fìlà yẹn ẹ̀jẹ̀ á dúró káwọn tó ń ṣẹlẹ̀ ṣó o rí pé tó o bá sọ̀kò sọ́jà yóò bára lé rẹ̀ gbogbo aburú tó bá mọ̀ ṣe máa ṣe lọ bí yóò bá kàn yóò kàn ọmọ rẹ̀. Akíngbadé mo bá lígà ta àsìkò tí o sì nàrọ̀ wà lórí yìí o bàbá mi yá sàtàrù máa tún yín mú bàbá yìí bọ́ lóṣù fi hùbì yìí ta fún sẹ́límù wàlà tànàlì mi
من النيران أني محمد مختاري أمر من الكفار ما في من نقصان ما في أيوة من جاء بالإسلام واليمن والسلام ولا رؤوف للمساكين رحيم للأيتام يا سنة الأخلاق سلفو والإشفاق فاتلي للآفاق عز وللوشاق أني يا سيدة سبيلت موت من الآفات فاتأسك ساتوا مصطفى سيد مخصوص بالمجد مخصوص بالشرف بكريمة بكرامة هدى إن الصلاة إن الصلاة إن الصلاة إن الصلاة توصف الجراء أفا